pásítọ̀ tó bá ọmọ ará ṣọ́ọ̀ṣì rẹ̀ sùn ti rẹ́wọ̀n he o. ilé-ẹjọ́ pàtàkì fáwọn ẹ̀sùn àkànṣe tó wà nípìnlẹ̀ èkó ti ju pásítọ̀ ẹni ọdún mẹ́tàlélọ́gọ́ta kan sẹ́wọ̀n gbére lórí ẹ̀sùn pé ó bá ọmọdébìnrin kan tó jẹ́ ọmọ ará ìjọ rẹ̀ lájọṣepọ̀. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, adájọ́ Rahman Oshodi ní olórí ìjọ Peculiar Generation Assembly Church tó wà ní Oshodi hùwà àṣìlò ipò àti àṣẹ rẹ̀ láti fi tan ọmọdébìnrin ọ̀hún. Nígbà tó ń ṣàlàyé bí ìwà tí pásítọ̀ ọ̀hún ṣe tóbi tó níwájú òfin, adájọ́ Rahman ní àfúrásì náà ti di ipò olórí ẹ̀sìn mú, tí wọ́n sì ń wò ó gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àti ẹni tó jẹ́ bí bàbá. Ṣùgbọ́n dípò kó dáàbò bo orúkọ rẹ̀ àti ọ̀wọ̀ tí wọ́n ní fún un, ó ṣe àṣemáṣe tó kó ẹrẹ̀ bá orúkọ ìjọ rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí máa jẹ́mìísọ tó wà níwájú ilé-ẹjọ́, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ilé ìgbafẹ́ láìmọye ìgbà táwọn òbí ọmọ náà sọ pé àwọn rí pásítọ̀ náà gẹ́gẹ́ bí olùtọ́nisọ́nà nínú ẹ̀mí. Adájọ́ Rahman tún sọ pé agbèfọ́ba fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìbálòpọ̀ gbogbo ìgbà yìí ti ṣe akùdé fún ìlera ọmọ náà. Lásìkò ìdájọ́, agbèfọ́ba dókítà Babájídé Martins pé ẹlẹ́rìí márùn-ún pẹ̀lú ẹni tí ìṣẹ̀lẹ̀ náà kàn, ìyá rẹ̀ àti dókítà kan. Wọ́n tún fi ẹ̀rí àkọsílẹ̀ ìlera àti àwọn ìwé mìíràn gẹ́gẹ́ bí ẹ̀rí nílé-ẹjọ́. Ẹni tíṣẹ̀lẹ̀ náà kàn sọ fún ilé-ẹjọ́ pé àlùfáà náà kọ́kọ́ fún òun ní oògùn, ó sì bá òun ní ìbálòpọ̀ ní oṣù kẹsàn-án ọdún 2017. Wọ́n ní àwọn tún fi tó àjọ tó ń rí sí ẹ̀tọ́ ọmọnìyàn, iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Makinde Division àti Mirabel Center létí. Síbẹ̀ olùjẹ́jọ́ náà dabarú ẹ̀sùn náà. Ó sọ pé ìbáṣepọ̀ náà jẹ́ àjọmọ́ àwọn méjèèjì, ṣùgbọ́n adájọ́ Oshodi da ẹ̀rí yìí sígbó. Ó sọ pé ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́ fi hàn pé ìbálòpọ̀ àìbófin mu ni ìṣẹ̀lẹ̀ náà. Ilé-ẹjọ́ ṣe àyẹ̀wò ẹ̀rí ẹnu àti ìwé, ó sì tún wo ìtàkùté agbèfọ́ba kó wá lábẹ́ òfin ọdún 2011. Bó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ kọ díẹ̀ nínú àwọn ìwé-ẹ̀rí torí pé wọn kò tẹ̀lé òfin, ó gba ẹ̀rí ẹnu dókítà Maria Fadaka gẹ́gẹ́ bí ẹ̀rí tó wúlò. Nínú ìdájọ́ rẹ̀, ilé-ẹjọ́ sọ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan kò dájú pé wọ́n ṣẹlẹ̀ kó tó di oṣù kìíní ọdún 2018, agbẹjọ́rò ìjọba ṣàṣeyọrí láti fi hàn pé ìbálòpọ̀ àìlófin wà nígbà tí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà kàn ti pé ọmọ ọdún 22. Nítorí èyí, ilé-ẹjọ́ dá ẹlẹ́bi náà sílẹ̀ nítorí ẹ̀sùn 6 lára èyí tí ìfipábánilòpọ̀ wà, ṣùgbọ́n ó rí i pé ó jẹ̀bi lórí ẹ̀sùn 3 tó kù. Adájọ́ Rahman Oshodi sọ Douglas sẹ́wọ̀n gbére lórí ọ̀kọ̀ọ̀kan àwọn ẹ̀sùn náà. Ilé-ẹjọ́ tún pàṣẹ pé kí orúkọ olùjẹ́jọ́ náà wà nínú àkọọ́lẹ̀ àwọn tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìfipábánilòpọ̀ níjọba ìpínlẹ̀ Èkó.